lórí ọ̀rọ̀ Ganusi wòlíì Faleyimu Ọlágoróyè ti sọ̀rọ̀ wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àáfàá àwọn wòlíì àwọn pásítọ̀ tó jẹ́ pé wọ́n invite wọn fúnra wọn ni wọ́n lọ ń ganu sí event oní event party oní party. Bàbá yìí fi ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ látàrí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin Wàsíù Àyìndé àti àwọn àáfàá tí Wàsíù Àyìndé ní wọ́n ganu sí pàtí òun. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Bàbá yìí sọ ìdí pàtàkì tí Wàsíù ṣe ní agbára láti lè sọ irú ọ̀rọ̀ báyẹn sí wọn àbí láti lè ṣe irú àkàwé ọ̀rọ̀ báyẹn pé kó máa láwọn àáfàá ganu sí. Ẹ wo oríṣiríṣi náà ni bàbá yìí sọ nípa àwọn prọfẹ̀tì, àwọn wòlíì, àwọn àáfàá, gbogbo àrà tí wọ́n ń dá, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá, àwọn pásítọ̀ wòlíì, pé gbogbo owó náà ń sìn, kò sẹ́ni tó ń sọ Ọlọ́run mọ́, kò sẹ́ni tó ń sọ Ọlọ́run mọ́, pé ọ̀pọ̀lọpọ̀ wọn owó náà ń sìn. Báwo ló ṣe jẹ́ gangan? Gbogbo ẹ̀ ni bàbá yìí ṣàlàyé o, tí wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí. Ẹ gbóhùn lẹ́nu wòlíì Ọlágoróyè. Remember to like, share and follow us. Nǹkan tó fẹ́ sọ fún yín, mo máa ń sọ ọ̀rọ̀ kan, mo ní mùsùlùmí Nàìjíríà àti kírísítẹ́nì Nàìjíríà, mo ní wọn sin Ọlọ́run, owó náà ń sìn. Mo ń sọ pé táwọn bá sin Ọlọ́run, bọ́n ṣe ń sin Ọlọ́run Nàìjíríà ò lè rí bó ṣe rí yìí. Bàbá sìn. Bẹ́ẹ̀ ni, ò lè rí bó ṣe rí yìí o. Orílẹ̀-èdè tó fún wa lẹ́sìn Israel, wọ́n jẹ wọ́n mu wọ́n dànù ni. Sàdẹ́rẹ́bíà kan ti gbẹ́sìn wa, ìyà ò jẹ wọ́n bẹ̀ o. Bẹ́ẹ̀. Ṣó ti yé àṣì ìkíni pé ó ti kọ́ wọ́n fún àfáàjù. Ìdílé àwọn ìyá bàbá mi mùsùlùmí ni wọ́n o, àwọn bàbá wa fẹsẹ̀ lọ Mẹ́kà ni o, Muslim ló pọ̀ jù nídìílé wa o. Lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ so wọn ò ní pè wọ́n olówó tó bá ti lólówó báyìí wọ́n á dà lọ́bẹ̀ láì pè wọ́n. Ìgbà tó wọ́n invite wọn tó ń kóra wọn wá tẹ́lẹ̀ ó dẹ̀ ti pọ̀ jù ẹni tó àwọn pè, so á sọ̀sọ́kùsọ sí wọn náà torí owó náà wá wá. Ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ tó sọ yìí náà mùsùlùmí lòun náà. Kò mí ni ẹ bá lọ bá ó mìíràn ó tì ìyẹn kan tó ìfẹ́ sọ fún yín tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run fúnra ẹ̀ nípò ọ̀wọ̀. Bó jẹ́ mùsùlùmí òdodo ẹwọ bá méjì tó kú yìí wọ́n máa ń invite ẹni. Òye kí n gbowó. Tó ti ń sè tí ó ṣàyẹ̀dé lọ síbi kan láì jẹ́ kí wọ́n pè é. Ìwọ tó bá jẹ́ èèyàn Ọlọ́run fúnra ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tó jẹ́ pé kì í ṣe jẹkújẹ àtẹnujẹ ló ń bá lọ. Tó ti yẹn sìn wàá jẹ́ kí wọ́n pè ẹ́ tí wọ́n sọ fún mi bọ́mọ ìyá mi ń ṣe nǹkan bí ò bá fún invitation mi ní débẹ̀ wọ́n mọ̀ wá mi o. Bọ́ọ̀rẹ̀ mi ń ṣe nǹkan kó máa sọ fún òun fẹ́ ṣe nǹkan bàbá torí tí nǹkan bá ṣẹlẹ̀ ẹgbẹ́ nǹkan tó bá sọ pé invitation tó fi pè mí dà kí ló fẹ́ sọ tó bá sọ pé ṣé wọ́n pè mí kí ló fẹ́ sọ. So nǹkan tó ń ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ nígbà tó ṣe 70 birthday táwọn olórí gbogbo tó ń kó símẹ́ǹtì lọ pé àwọn arówó gbà lọ́wọ́ Awólọ́wọ̀ tó ń lọ ń lùlù wọn ṣe gbogbo Awólọ́wọ̀ dá sí wọn. Olúwọlé ló lọ fún lólẹ̀ sí náwó fún wọn láwọ́lọ́wọ́ wá pé iṣẹ́ wo làwọn èyí ń ṣe, iṣẹ́ ọ̀nà ń ṣe tó ń kówó fún wọn àwọn ọ̀lẹ́ wọn yìí kí iṣẹ́ ọ̀nà ń ṣe. Ọ̀lẹ́ lolórin ni. Níbi kọ́bọ̀ Awólọ́wọ̀ fún wọn lọ ìgbà tó tún máa ṣe bá dé wọn ò débẹ̀ mọ́ kó pé wọ́n tí wọ́n invite wọn ni wọn náà fẹ́ yẹ bàbá sí bóyá máa rówó bóyá máa gbowó láwùláwù. Tó ti ẹ̀ sìn ibi tó ọba pè é sí ó wà lára olórin náà o tó bá rí olóore báyìí ìgbà tí Fáṣẹ̀rọ̀ máa sìn yá ẹ̀ àmì ẹni tó ń pè tí ó pè tó bá ti ní pé olówó báyìí gbogbo wọn lọ kó símẹ́ǹtì lọ. So àwọn Wàsíù Àyìndé náà máa ń ga. Wọ́n ṣe bẹ́ẹ̀ láti lẹ̀ wá tí kò ṣe bẹ́ẹ̀ kó tó di olórí yìí. Òun tí òun ò ṣe bẹ́ẹ̀ òun ò lè sọ pé òun ò lè búra pé òun ò ṣe bẹ́ẹ̀ kó tó di olórí. Gbogbo àwọn olórin tó bá wà kiri wọn òun kò lè sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ kóun lè rówó gbà kóun tó gòkè. Gbogbo àpàṣọ yẹn náà. Bẹ́ẹ̀ ni gbogbo wọn lè sọ pé òun lè ṣe bẹ́ẹ̀ kò sí wọn tó lè sọ pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ báwọn ò ní lọ kórìsìmẹ̀tì lọ bá olówó káwọn olówó gbà mẹ́. Gbogbo àwọn ọbẹ̀ wọ̀nyí sàn níwọ̀n gbogbo wọn ló ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àbá nínú ọ̀rọ̀ yẹn náà àbí nínú ìrìn àjò yẹn náà àwọn àfáà tó ń ṣépè mùsùlùmí dẹ̀ ní ẹni tó. Ní sùúrù. Ṣé kó ṣépè lé ṣá. Ní sùúrù ọba máa ṣépè
ṣé ó pè wọ́n ni ó kè nígbà tó ń ṣépè tí bí 8 million náà pa ń bẹ̀ kò yẹ kán ṣépè sọ́kàn tó bẹ́ẹ̀ ni 8 million náà pa ń bẹ̀. ok ni wọ́n sọ pé wọ́n pa ń bẹ̀. bẹ́ẹ̀ kọ́ dá owó yẹn padà nígbà tẹ́ fẹ́ máa ṣépè ẹ̀ mú owó ẹ̀ kéèpè tó lè mú kò sépè tó máa ṣe tó máa mú gbogbo owó tẹ́ gbà ń bẹ̀ yẹn dá padà ẹ̀ tẹ̀ wá máa ṣépè fún ẹ gbowó ẹ ti fi jẹun ẹ tíyàwó ẹ ti fi dáná tó ti lu kà fún wọn ti lu tọ́kì èpè olówó fẹ́ jà ogun ní ṣìyàn mú èpè kì í ṣìyàn mú ṣìyàn jà. ṣé wọn ṣe fowó yẹn sílẹ̀ kọ́ mọ́ gbowó. kọ́ má gbowó ọ̀la bó tẹ́ sọ pé wọ́n ga àwọn èèyàn bí Wàsíù ti ń ṣe nǹkan mi wọ́n tún lọ bẹ̀ torí owó ẹ̀ 40 days náà fẹ́ẹ̀ dé. wọ́n tún wá wọ́n lọ bẹ̀ wọ́n wọ́ ní torí owó yẹn wọ́n gbà kó má disgrace wọn àfa wọ́n bá gbowó tán báyìí àwọn àfa àti ọmọ wọ́n máa tún satí àṣírà wọn pé olè kan jù kan lọ wọ́n tún bára wọn jà ṣé bẹ́ẹ̀ lànà bí ń ṣe bẹ́ẹ̀ lànà bí ànábì tó gbélé wọn lọ́wọ́ jà sówó ìkọ́ṣẹlẹ̀ ṣé Ọlọ́run dáre nígbà yìí Ọlọ́run dáre ládùúgbò yìí ẹnìkan ọkọ ẹ̀ kú ọmọ kékeré ni. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ rí i pé ó lágbára. ní wọ́n lọ ṣe gbogbo wọn ṣàbọ̀ àwọn akó wọn wá ní wọ́n pín owó fún Ọlọ́run dáre ó lá ní wọn olówó tó yẹ ọmọ ẹni ìṣẹ̀gbọ́n ọmọ kékeré owó tó yẹ tẹ́ ẹgbà tó yẹ kẹ́ fún ọmọ ẹ̀ kékeré yẹn ẹ̀ tún lẹ́ fún òun lówó ó lé wọn dànù ní gbogbo burúkú ní bẹ́ẹ̀ yẹn àfa jàtijàti tó ti ẹsẹ̀ wọ́n ti sọ iṣẹ́ àfa àti iṣẹ́ wòlíì àti pásítọ̀ wọ́n ti sọ di iṣẹ́ jẹun Tọ́pẹ́ Àlàbí ti sọ òun náà sọ iṣẹ́ olúwa dìbàlẹ̀ gbogbo àtẹ̀jọ́ lọ́hùn pé àtẹ̀jọ́ lọ́hùn ò pè kí wọ́n sọ fún yìí torí àtijẹ́ yìí àti mú yìí àti ná. tọ́lọ́ bá pè é kò ní ìdíkó ojú oníbàárà èmi ò ń bára mo dẹ̀ sọ fún yàn dé ní bá ṣe lọ́wọ́ tó kò sẹ́ni tó promote mi gbogbo àwọn Adébóyè wọ́n promote wọn ni àwọn kan ló gbé wọn dìde àwọn ló gbé wọn dìde àwọn bẹ́ẹ̀ tíbẹ̀ tán àwọn ló gbìdí ló ralẹ̀ fún gbogbo wọn bẹ́ẹ̀ èmi mo lọ́lọ́run sọ pé wọ́n gba nǹkan mo dẹ̀ dìde kò sáyẹn tó lè plan lé nílé kó òun lòún gbé mi dìde tàbí òun lòún ra mọ́tò fún mi tàbí òun lòún ra lẹ̀ orí òkè fún mi àwa náà tún gbé àwọn èèyàn dìde ni bàbá kẹ bá ṣe fún yàn tí tọ́lọ́ ń gbà á tó bá lè àbábá òkè kí lè fẹ́ ká fi dùn inú yẹn ń kọ́. ó ti ṣẹlẹ̀ rí àwọn mi àmú wa lọ́wọ́ ní kí má gbà lọ́wọ́ wọn ó pọ̀ bẹ́ẹ̀. èmi wà tọ́lọ́ ní ó sì wà bẹ́ẹ̀ àwọn wà. nǹkan mo ṣiṣẹ́ fún gbà kan lọ́ra new 505 wa. fún yín. bẹ́ẹ̀ ni. ẹ ti gbà. Ọlọ́run ní kí má gbà ẹni tó tẹ̀lé mi tó ń bá mi lọ ọmọ mi ó bẹ̀ sí fẹ́ ọ̀sẹ̀ tẹ̀mí báyìí pé kí n gbà kí n fóun. mi ìgbà Ọlọ́run ní kí má gbà. àìmọye orí ẹ̀ tó ti kọjá lọ. ọ̀ṣẹ́ ẹni mọ́tò ń gbà yẹn ṣá o. mi ní mọ́tò yàrá kan mo dẹ̀ ń lò ń gbà yẹn. ẹ ti gbà 505. níbo ní wàtá náà sọ fún mi jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹni iṣẹ́ Ọlọ́run. dábàá wọ àwọn bàbá kébù ẹ̀yẹ àtijọ́ tẹ́bàrà àwọn bcs ayé àtijọ́ àwọn bàbá wọn yẹn wọ́n máa ń darúgbó wọn máa ń wọ bí 120 wọn ò ní dúkìá rẹpẹtẹ torí wọn kọ́rọ̀ ọjọ́ irun wọn máa funfun wọn máa darúgbó ni wọ́n tẹ̀lé instruction Ọlọ́run nísìnyí wọn tẹ̀lé instruction Ọlọ́run tara wọn ni bọ́ọ̀ bá ṣe ìyàwó ló máa tì wọ́n báyìí ó yẹ káwọn tó máa bu jíìpù kí wọ́n sọ fún yìí àwọn ọmọ kan wọ́n bá mi gbà kí wọ́n láwọn fẹ́ kọ́ iṣẹ́ yìí wọn náà fẹ́ mo lẹ́ẹ̀lì kọ́ṣẹ́ wọn náà fẹ́ kọ́ṣẹ́ gbọ́ bẹ́ẹ̀ nígbà náà fẹ́ mo lẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wọn ló ti àwọn akọ ẹni sùn wọn bẹ̀ sí ń dé nígbà tó dọjọ́ ẹ̀ báyìí àrùn jẹjẹ kò sí nǹkankan ní ẹnìkan ó wá láti Kaduna náà wá kiri pé a máa rówó lọ́wọ́ ilé yìí o pé mọ́tò ló páàkì o kí n sọ pé àjẹ ti kó fún ẹ mo wá ní kò ní mí ìdáwọn lóhùn wọ́n ní tí wọ́n ti sọ pé àjẹ́ kó fún wọn lẹ́rù máa bà lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa kó sílẹ̀ ní ìsẹ́yìn so mo wá ṣọ̀nà fún exactly nǹkan tó sọ fún Kaduna tẹ́lẹ̀ ni mo sọ fún kódà àwọn ológun kò fi tọrọ àánú sílẹ̀ wọ́n fi ṣe báyìí wọ́n ní ṣé káwọn lọ sọ́jà káwọn lọ ságégi lọ ra nǹkan wá mo ní wọ́n ní tó bá jẹ́ àwọn olólẹ́bùn yìí wọ́n láàrin oṣù mẹ́fà mọ́tò àwọn àtò báyìí ni nígbà tó lọ́wọ́ máa ṣe wà bí 7 lẹ́nìkan wá adẹ sọnà fún bá dẹ sí sọnà fún tán ó lọ ó fún ọmọ ẹ. ọ̀rọ̀ èrè o
òjá bó ti jẹ́ ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ lẹ́nu sọ nípa bí Wàsíù ṣe fọ̀rọ̀ ránṣẹ́ tó ní àwọn àáfàá ganu sí ẹ̀gbọ́n ṣé lóòótọ́ làwọn àáfàá yẹn ganu sí nítorí ẹ mọ̀ pé bàbá yẹn sọ ń bẹ̀ kan pé gbogbo owó tí wọ́n gbà tó bá tiẹ̀ máa ṣépè fún Wàsíù àbí wọ́n bá sọ̀rọ̀ burúkú kan sí pé kán dá a padà ibi tí wàhálà wà gan nìyẹn o ṣé àwọn àáfàá wa lè dá àwọn owó yẹn padà débi pé èpè tí wọ́n ń ṣẹ́ fún Wàsíù lè mú ó ní bàbá yẹn ní gbogbo èpè tí wọ́n ń ṣẹ́ fún Wàsíù Àyìndé pé kó lè mú gbọ̀rọ̀ tó sọ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ tí kí lè ròyìn ẹ dá sí ẹ drop comment in remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu